tó sọ pé ẹ wò ó, ìlú náà ìlú tó dáa, ìlú aládùn, ìlú tó kún fún wàrà tí fóyin ní Nàìjíríà tẹ́lẹ̀, ṣùgbọ́n omi nìkan la rí nínú ẹ̀. Kò sí nǹkan kan nílùú Nàìjíríà mọ́, gbogbo ẹ̀ ti tán. Nítorí kíni? Nítorí irọ́. Torí ẹni tó fẹ́ kó owó láti ilẹ̀ Nàìjíríà lọ sí ìlú òkùnkùn, irọ́ ló máa fi kó. Bẹ́ẹ̀ni. Ẹni tó fẹ́ kó gbogbo owó Nàìjíríà tó fẹ́ sọ di tiẹ̀, irọ́ ló fẹ́ fi kó. Ọ̀gá tó fẹ́ jókòó lórí àlééfà tó struggle pé a ní mo gbọ́dọ̀ débẹ̀, nínú irọ́ ló fi máa débẹ̀ o, torí pé a ní nǹkan kan tó máa fi tì í kó tó débẹ̀. Ó mọ̀ wípé òun ní nǹkan kan tó ń fẹ́ kó ń bẹ̀ kó tó fi túláàsì wọ̀ bẹ̀. Tí a ò bá fi òtítọ́ ṣe gbogbo nǹkan, ó ṣeéṣe kí nǹkan yẹn má gùn. Torí náà ìlú wa sọ pé irú wa ògìrì wa ní ìlú Nàìjíríà. Ẹ jẹ́ kó lúkúlùkù lọ ṣe tiẹ̀, torí pé Olúwa sọ fún mi pé mo fẹ́ sọ fún ẹ o, ó ní ènìyàn kan ṣoṣo, ẹnìkan, ó ní kò lè darí Nàìjíríà. Sẹ́rí 2027 gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe bá mi sọ̀rọ̀, Olúwa sọ fún mi pé kò sí ìdìbò ní 2027 sà. Ó ní àwọn kan wà lórí eré bí ìgbà tí ènìyàn ń gbá bọ́ọ̀lù lórí field. Wọ́n sẹ́ eré, èmi ni máa débẹ̀, èmi ni máa wọ ọbẹ̀, èmi ni máa débẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó fi tó àkókò bí wọ́n ṣe ń sá eré lọ, òjò ńlá yẹn dìde. Wọ́n ní gbogbo nǹkan tán fi ṣe bọ́ọ̀lù dẹ̀ wó lulẹ̀. Gbóná fẹ́ gbá bọ́ọ̀lù sísà. Ó ti parí. Ìjì máa jà. Ìjì yẹn á jà á le lórí àwọn tó ń ja ìjàkadì yẹn. Wọ́n rí ìran tí Ọlọ́run fi hàn mí lórí ọ̀rọ̀ Donald Trump. Mo gbọ́ yẹn láti ọ̀run. Ó ní Pásítọ̀ Fọláṣadé, èmi ó ràn Trump láti gbà yín kúrò lọ́wọ́ ogun Nàìjíríà. Ó dárúkọ Trump yẹn gangan ni. Ṣé tí mo gbọ́ orúkọ mi, mo tají padà mú Trump òkúrú. Mo ní Olúwa tó bá lè rí bẹ́ẹ̀, a máa dúpẹ́. Mo yẹ Ọlọ́run tọ́lọ́run ṣe sílẹ̀ nínú ayé. Iṣẹ́ tó ṣe sílẹ̀, ó ṣiṣẹ́ àlàáfíà sílẹ̀ fún wa. Kò ṣiṣẹ́ ìbànújẹ́ sílẹ̀ fún wa. Ó dẹ̀ sọ fún wa wípé òun ti pín Nàìjíríà fúnra ra wọn. Òun dẹ̀ ti pín olúkúlùkù lọ. Ṣùgbọ́n àwọn kan wọ́n sọ wípé láíláí kò sí nǹkan tó jọ. Ọlọ́run kì í sọ̀rọ̀ ẹ̀ kó má rí bẹ́ẹ̀ o. Láyé. Òun ló fi sọ ìwé Àìsáyà 62 from verse 1 to 4. Ó sọ fún wa wípé òun ó nítorí Síónì èmi kì yóò dákẹ́. Nítorí Jerúsálẹ́mù èmi kì yóò sinmi. Títí òdodo rẹ̀ yóò padà bọ̀ bí ìmọ́lẹ̀ tó ń jó. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run fi Yorùbá nation ṣe. Torí lọ́jọ́ kìíní àná mo sọ fún yín pé ní ara ìgànná Ọlọ́run fúnra rẹ̀ ni mo ti rí símbò Odùduwà tí ìmọ́lẹ̀ mọ́ yóò sí lára. Tẹ́mi ò tiẹ̀ mọ̀ wípé mo lè jẹ́ni tó tún lè wà nínú Yorùbá nation. Kábíyèsí. Ìmọ́lẹ̀ Ọlọ́run ló gbé èmi wá ń bẹ̀ o. Torí pé tó bá kọ́ Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, á ti sọ fún mi wípé ibi tó wà yẹn kúrò bẹ̀. Àwọn mi rí wípé ojú ọ̀nà ní Yorùbá nation, ojú ọ̀nà ìmọ́lẹ̀ ni. Ẹni tó bá gba ibẹ̀, ó máa yẹ o. Ẹni tí ò bá gbójú ọ̀nà ìmọ́lẹ̀ yẹn, wàhálà ń bọ̀ o. Ọlọ́run fi ìran kan hàn ní last week nínú ìṣòro. Àwọn gúrùpù méjì wọ́n wà ní ìdúró. Wọ́n wá ní ibì kan wà tó yẹ pé ibi gíga, wọ́n fẹ́ gun ibi gíga sà. Gúrùpù àkọ́kọ́ kò gbà fún àwọn eléyìí láti dé ibi gíga. Gúrùpù kejì náà láwọn ò ní gbà pé àwọn máa dé ibi gíga yẹn, àjọ máa débẹ̀. Tẹ́ ẹ bá gbà, a máa síwájú yín. Wọ́n á bẹ̀rẹ̀ sí ja ìjà yẹn. Ìjà yẹn pọ̀ tí ò ṣe kékeré o. Ìjà yẹn wá di nǹkan tó yẹ kó fẹ́ dá ògo sílẹ̀. Tó jẹ́ pé wàhálà yẹn wà lọ tó. Ènìyàn kan wá ń bọ̀ láti ọ̀nà jíjìn sà. Ó ń pariwo orúgbó bọ̀. Ẹ má dúró wò. Orúgbó bọ̀. Orúgbó bọ̀ o.
ǹjẹ́ kí ó nawọ́ sókè báyìí ni olórúgbó bọ̀wọ́ ẹ̀rí ó nawọ́ bí ọwọ́ bí Awólọ́wọ̀ ẹ mọ̀ bí bàbá Awólọ́wọ̀ ṣe ṣe báyìí ó nawọ́ yẹn báyìí orúgbó bọ̀ orúgbó bọ̀ orúgbó bọ̀ relocate síbi tó dára ó ti yé yín relocate síbi tí ọ̀nà wà yẹn ni pé àwọn tí ò sí nínú Yorùbá nation sí kí wọ́n relocate síbi tí wọ́n ti máa rí ojú rere Ọlọ́run relocate yẹn ó ní pé àwọn tó ń jà yìí ogun Nàìjíríà àti ọ̀rọ̀ Yorùbá nation ni wọ́n tún ká yẹn kúrò mo rí ọkọ̀ ńlá mọ́tò yẹn gùn ó fẹ́ mi mọ́ mo ṣe lè ka gígùn rẹ̀ ṣe mọ̀ pé tá bá ní ká wọn lẹ́ǹtì bí ẹ mọ̀ bó ṣe tó bó ṣe gùn tó bọ́ọ̀sì yẹn gùn ó gùn tó didi street kan bọ́ọ̀sì yẹn white ni mo kàn rí pé wọ́n lòdì ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú bọ́ọ̀sì yẹn èmi náà wà ń bẹ̀ ẹni tó wa mọ́tò yẹn a ò mọ̀ ẹni ẹ sàn wa mọ́tò yẹn lọ bàtà dé ibi junction kan àrí mọ́tò ńlá mọ́tò jági ayé àtijọ́ táwọn èèyàn ti mọ́tò onígi ńlá táwọn táwọn ní àwọn tó ń ṣe dàrú àwọn tó máa ń lọ ṣàróbọ̀ àbí lọ́yìn wọn máa ń lọ kó sú kó gbogbo ẹ̀ mọ́tò yẹn tóbi wọ́n ti lòdù àwọn èèyàn sínú ìtìyẹn náà mo wá wò pé àwọn wo ló tún lo mọ́tò gbégi tán lo mọ́tò gidi àṣà ń lọ bẹ̀ tí mọ́tò yẹn ti block ojú ọ̀nà tó pé narrow area ló kù báyìí tá lè gbà tí mọ́tò wa bá fi lè gọ́tà ńlá wà lẹ́gbẹ̀ẹ́ báyìí tó pé téèyàn bá ní kó ń kọjá tí ò bá ṣe wípé agbára Ọlọ́run mọ́tò yẹn fẹ́ẹ̀ lè má àyè tó kù ńlẹ̀ ní títì kékeré báyìí lọ mọ́tò tí a dẹ̀ tí ó gbé wa tó jẹ́ pé gbogbo everybody wà nínú ẹ̀ tẹni tó drive ẹ̀ táàrí tó dẹ̀ wa mọ́tò yẹn lọ ó wa mọ́tò yẹn láti junction ó yí gba ẹ̀gbẹ́ mọ́tò ńlá yẹn ó yá everybody lẹ́nu a dẹ̀ gba ẹ̀gbẹ́ yẹn kọjá ìyẹn ni pé ní ìgbà wọ́n ti dí ojú ọ̀nà wípé kò ní ṣe é ṣe sà pé Yorùbá nation yẹn ò lè lọ ṣùgbọ́n ẹni tó wà nínú ọkọ̀ Yorùbá nation ló wa mọ́tò yẹn narrow area ló gbà kọjá sà ó gbà kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ńlá yẹn mọ́tò ńlá yẹn dẹ̀ ní àwọn tí wọ́n sọ pé wọ́n wọ mọ́tò ńlá yẹn mọ́tò òkú ni. tó gbogbo àwọn ọmọ Yorùbá a kú dédé àsìkò yìí o káalẹ́ káàárọ̀ ẹ káàsán gbogbo àkókò tá a bá lè bá a yín lónìí nínú ètò wa wákàtí àwọn wòlíì tẹ́ ẹ bá wojú ìwòran yín ẹ mọ̀ pé màmá wa òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko gbogbo wa pátápátá mo ń sọ̀rọ̀ nípa prophetess Afọláṣadé Ọ̀ṣuntólú màmá orí òkè Just as God ẹ ti rí wọn ó tó ọjọ́ méjì mẹ́ta bí mo ṣe máa ń sọ tí ò bá nídìí màmá kì í ṣàdédé sọ̀rọ̀ kí lọ́lọ́run ní wí fún wa lónìí gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì òun ni màmá sọ fún wa pé tó ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé rèé ibi báyìí ni ọ̀rọ̀ gbogbo àgbáyé ń lọ ibi báyìí ni orílẹ̀-èdè Yorùbá ń lọ àti gbogbo àwọn ìran ohun ọ̀rọ̀ tí Ọlọ́run fi hàn wọ́n wípé kí wọ́n sọ pẹ̀lú ìkìlọ̀ fún gbogbo àwa ọmọ orílẹ̀-èdè yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àtàwọn ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ já lọ tààrà sí ọ̀dọ̀ màmá wa prophetess Afọláṣadé Ọ̀ṣuntólú bàbá màmá ẹ kú dédé àsìkò yìí mà. ẹ kú iṣẹ́ òun olóòtú agbára àwọn àmín Jésù. ní agbára Ọlọ́run a máa ṣàṣeyege o. àmín àmín ṣàṣedànù. àmín Jésù. olúwa tó bá tòṣẹ́ o. àmín. Ọlọ́run á ràn yín lọ́wọ́. àmín àtẹ̀yìn. ẹ jẹ́ àgbàdúrà. bàbá ní orúkọ Jésù. àmín. ní orúkọ Jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù. àmín. Ọlọ́run ayérayé ẹ̀mí àwọn wòlíì ọba tí ń ṣàánú ọmọ a dúpẹ́ lọ́wọ́ yín o wá ṣe lọ́ba lọ́jọ́ òní Ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin arúgbó ọjọ́
Adàgbà má pàròyè, ajáde má tàn lé. kábíyèsí. Ìbẹ̀rẹ̀ àti òpin, ìsíwájú àti ìkẹyìn. Mo Kábíyèsí. ṣe kábíyèsí rẹ lọ́jọ́ òní o, torí pé ìrẹ ni ọ̀rọ̀ ọjọ́ òní. Olúwa gba ọpẹ́ wa, Àmín. Olúwa gba ìyìn. Àmín. Ọba tó jẹ́ kí ọjọ́ òní ṣe é ṣe fún wa, a ṣe lọ́ba gbẹ̀ngà. Olúwa gba ọpẹ́ wa. Àmín Jésù. A fẹ́ máa lọ nínú ọ̀rọ̀ rẹ ni, Olúwa bá wa sọ̀rọ̀. Àmín. Ẹ̀mí mímọ́ fọhùn rẹ jáde. Àmín. Ohun gbogbo tí a fẹ́ sọ lọ́jọ́ òní, Olúwa jẹ́ kó tẹnu rẹ jáde. Àmín o. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn sí àárín wa. Àmín. A fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ ni, a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa. Lórúkọ Jésù, Olúwa gbàkóso. Àmín Jésù. Olúwa gbàkóso. Àmín. Ohun tó máa dùn wá nínú, tó máa fi wá lọ́kàn balẹ̀, ní orúkọ Jésù, Olúwa sọ jáde fún wa. Àmín Jẹ́ Jésù. kára tu orílẹ̀-èdè wa. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín Àmín. lórúkọ Jésù. Amen. Màmá, a tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta, gbogbo ìròyìn bẹ́ẹ̀ ṣe lọ sórí òkè, bẹ́ẹ̀ ṣe tún wà nínú ìṣòro àti ààwẹ̀ láti bí oṣù mélòó sẹ́yìn. Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a tún láǹfààní àti bá yín pàdé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ti ń pè pé àwọn ọ̀tẹ̀ ti gbọ́ ohùn màmá ó ti tó oṣù bíi mélòó. Àwa sì máa sọ fún wọn pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni màmá kì í ṣàdédé sọ̀rọ̀, kí wọ́n ní sùúrù, ó ní àkókò. Tó bá tásìkò, ohun tí Ọlọ́run rán yín tẹ́ ti kọ́ọ́lẹ̀ lóríṣiríṣi, ẹ fi hàn sí àgbáyé. Ìdí rèé tá a fi ní ká tún kàn sí yín lórí òkè lónìí. Màmá, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí ká tó bẹ̀rẹ̀ ètò. Ẹ ti bá wa sọ àwọn ọ̀nà kan gẹ́gẹ́ bí nǹkan tí Ọlọ́run sọ fún yín tí ẹ sì kọ́ọ́lẹ̀ fún ìrántí. Ẹ ní Ọlọ́run ní òun ò dákẹ́ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá. Ẹ dákun, ẹ bá yànnà náà fún àwọn tó ń gbọ́ yín nínú ilé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Wọ́n jẹ́. Mo lè kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àwọn náà ń dáhùn. Ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìrìnàjò tá a wà yìí, àní forí ṣánpọ́n. Àmín. A máa délẹ̀ lérí wa. Àmín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ. Olúwa bá mi sọ̀rọ̀ wípé òun ò dákẹ́ o lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa. Òun sì wà ní ojú ọ̀nà ìṣẹ́gun láti gba orílẹ̀-èdè wa fún wa. Pé ṣùgbọ́n kí a má kánjú o. Ká má kánjú. Ó ní ká má kánjú rárá. Wípé ohun tó dára ó fi àdúrà. Ohun tí ò dára ìyẹn náà fi àdúrà. Kí a má jẹ́ kó sú wa rárá. Ṣùgbọ́n kò ní pẹ́ mọ́ tó máa fi gbà fún wa. Ó wá sọ ìtàn fún mi lórí ọ̀rọ̀ àwọn Ísírẹ́lì again. Pé ṣe rántí nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì fún wa ní abẹ́ òrùlé Fáráò. Pé Fáráò ń lò wọ́n bí ẹrú ni o. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ń pa wọ́n nípakúpa. Bẹ́ẹ̀ni. Ó ní ṣùgbọ́n nígbà tí ìnira yẹn pọ̀ fún ọmọ Ísírẹ́lì, wọ́n pariwo kí Olúwa gbà wá. Ìgbà yẹn lọ́lọ́run tó dìde sí ọ̀rọ̀ wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ ẹ jẹ́ ọmọ Nàìjíríà, kò sẹ́ni tọ́lọ́run gbàgbé o. Àkókò tí a wà yìí, àkókò tá a máa pariwo Ọlọ́run gbà wá ni o. Kò ń ṣe àkókò ní àkókò pé ebi ń pa mí o. Torí ẹni tó bá wà láyé, òun ló lè rántí pé ebi ń pa wọn o. Bẹ́ẹ̀ni. Àwọn tó ti kú, ṣé wọ́n rántí pé ebi ń pa wọ́n mọ́? Níbo? Àwa tá a wà láàyè, oore ọ̀fẹ́ la rí gbà o. Àánú la rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Torí náà kí a máa pariwo sí Ọlọ́run. Olúwa gbà wá. Ìrìn àjò yìí ti sú wa. Olúwa gbà wá. Olúwa gbà wá yẹn gan ti tó. Ọlọ́run á dìde. Torí pé ó sọ wípé òun ò sùn. Torí pé òun gbọ́ igbe wa. Òun dẹ̀ wà lójú ọ̀nà ìṣẹ́gun láti jà fún wa dé ìgbẹ̀yìn. Lẹ́yìn yẹn, Olúwa fi ara hàn mí. Lẹ́yìn ìgbà tá a ṣe ìṣòro, tá a parí ìṣòro,
a ti bẹ̀rẹ̀ sóòru wa láti June every day níwájú Ọlọ́run àtèèyàn là ń ṣe ìsóòru lórí òkè yìí pé kí Olúwa kó gbà wá kó gbọ́ orílẹ̀-èdè wa fún wa. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ fi ara hàn mí wípé òun máa gbà fún wa pé ká fi ọkàn balẹ̀ ká má fojú. Tolúwa bá dẹ̀ ló ń bọ̀, bó bá ló ń bọ̀ lẹ́ni ó lè jọ́la o, ó lè ju ọ̀la lọ. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n yóò dé. Ó máa dé. Dídí Olúwa ti súnmọ́ tòsí. Ẹ̀yin àyànfẹ́ ẹ jẹ́ ká dààmú rẹ̀. Dídí Olúwa ò pẹ́ mọ́. Olúwa fi ara hàn mí. Mo rí wípé bí mo ṣe wà nínú ìran, mo ń wo iwájú mi, èrò pọ̀ ní ojú ọ̀nà. Mo rí bàbá yẹn, bàbá arúgbó ọjọ́, Jésù Kristi. Ó fi ara hàn mí, ó wà nínú agbádá funfun. Ṣẹ̀wárí tó wá yà mí lẹ́nu ni pé fìlà tí mo rí lórí bàbá yẹn, fìlà tí àwọn Mùsùlùmí, àwọn Haúsá olówó, àwọn Haúsá àwọn tó ti lówó láwọn fìlà kan tó máa ń dé, tàjí àwọn yẹn, original one yẹn tó sùn. Ó ti yé yín? Tó jẹ́ ní yellow and brown ni wọ́n fi ṣe fìlà yẹn. Fìlà tàjí àyẹn ni mo rí tí bàbá yẹn dé. Mò ń wo lọ́ọ̀kan, ó ń lọ. Nígbà tí mo máa gbọ́ ohùn yẹn sọ fún mi wípé ó ń jáde lọ fún ìṣẹ́gun ọmọ Yorùbá ni. Lòun jáde lọ fún ìṣẹ́gun láti gba ògo wa fún wa ni. Mo tají padà mú àsìkò ti tó. Olúwa ti ṣetán láti gba ògo wa fún wa. Mo dẹ̀ nígbàgbọ́ wípé ìyẹn ni tó bá nígbàgbọ́ wípé Jésù ṣetán láti gba ògo wa fún wa, gbogbo wa lájọ máa celebrate. Àmín. Ní agbára Ọlọ́run. Ìran yẹn wọ́n tún ká yẹn kúrò. Mo rí ọkọ̀ ńlá, mọ́tò yẹn gùn, ó fẹ́ mi mọ́ mo ṣe lè ka gígùn rẹ̀. Ṣé mo pé tá bá ní ká wọn lẹ́ǹtì bí ẹ mọ bó ṣe tó, bó ṣe gùn tó, kékeré kan. Bọ́ọ̀sì yẹn gùn, ó gùn tó didi street kan. Bọ́ọ̀sì yẹn white ni. Mo kàn rí pé wọ́n lòdì ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú bọ́ọ̀sì yẹn, èmi náà wà ńbẹ̀. Ẹni tó wa mọ́tò yẹn a ò mọ̀, ẹni ẹ́sà ń wa mọ́tò yẹn lọ. Bàtà dé ibi junction kan, a rí mọ́tò ńlá, mọ́tò jági. Ayé àtijọ́ táwọn èèyàn ti mọ́tò onígi ńlá táwọn táwọn ní àwọn tó ń ṣe dàrú. Àwọn tó máa ń lọ ṣàróbọ̀ àbí lọ́yìn tó máa ń lọ kó sú kó gbogbo ẹ̀. Mo rí mọ́tò yẹn tóbi, wọ́n ti lòdù àwọn èèyàn sínú ìtìyẹn náà. Mo wá wò pé àwọn wo ló tún ń lo mọ́tò gbégi tán lo mọ́tò gidi. Àṣà ń lọ bẹ̀ tí mọ́tò yẹn ti block ojú ọ̀nà. Tó pé narrow area ló kù báyìí tá lè gbà. Tí mọ́tò wa bá fi lè gọ́tà ńlá wà lẹ́gbẹ̀ẹ́ báyìí. Tó pé téèyàn bá ní kó ń kọjá, tí ò bá ṣe wípé agbára Ọlọ́run, mọ́tò yẹn fẹ́ lè má àyè tó kù ńlẹ̀ ní títì kékeré báyìí lọ. Mọ́tò tí ó gbé wa tó jẹ́ pé gbogbo everybody wà nínú ẹ̀. Tẹni tó drive ẹ̀ táàrí tó dẹ̀ wa mọ́tò yẹn lọ, ó wa mọ́tò yẹn láti junction, ó yí gba ẹ̀gbẹ́ mọ́tò ńlá yẹn, ó yá everybody lẹ́nu, a dẹ̀ gba ẹ̀gbẹ́ yẹn kọjá. Ìyẹn ni pé ní ìgbà wọ́n ti dí ojú ọ̀nà wípé kò ní ṣe é ṣe sà. Pé Yorùbá nation yẹn ò lè lọ. Ṣùgbọ́n ẹni tó wà nínú ọkọ̀ Yorùbá nation, ló wa mọ́tò yẹn, narrow area ló gbà kọjá sà. Ó gbà kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ńlá yẹn. Mọ́tò ńlá yẹn dẹ̀ ní àwọn tí wọ́n sọ pé wọ́n wọ mọ́tò ńlá yẹn, mọ́tò òkú ni. Ọkọ̀ parun. Ọkọ̀ parun nìyẹn. Kábíyèsí. Ìwọ tó bá sì wà láyé sí tó fẹ́ kó fẹ́ràn iṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ṣe sílẹ̀ nínú ayé. Iṣẹ́ tó ṣe sílẹ̀, ó ṣiṣẹ́ àlàáfíà sílẹ̀ fún wa. Kò ṣiṣẹ́ ìbànújẹ́ sílẹ̀ fún wa. Ó dẹ̀ sọ fún wa wípé òun ti pín Nàìjíríà fúnra wọn.
òun dẹ̀ ti pín olúkúlùkù lọ, ṣùgbọ́n àwọn kan wọ́n sọ wípé láíláí kò sí nǹkan tó jọ. Ọlọ́run kì í sọ̀rọ̀ ẹ̀ kó má rí bẹ́ẹ̀ o. Láyé. Òun ló fi sọ ìwé Àìsáyà 62 from verse 1 to 4. Ó sọ fún wa wípé ó nítorí Síónì èmi kì yóò dákẹ́, nítorí Jerúsálẹ́mù èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò padà bọ̀ bí ìmọ́lẹ̀ tó ń jó. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run fi Yorùbá nation ṣe. Torí lọ́jọ́ kìíní àná mo sọ fún yín pé ní ara ìgànná Ọlọ́run fúnra rẹ̀ ni mo ti rí símbò Odùduwà tí ìmọ́lẹ̀ mọ́ yòó sí lára. Tẹ́mi ò tiẹ̀ mọ̀ wípé mo lè jẹ́ni tó tún lè wà nínú Yorùbá nation. Kábíyèsí. Ìmọ́lẹ̀ Ọlọ́run ló gbé èmi wá ń bẹ̀ o. Torí pé tó bá kọ́ Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, á ti sọ fún mi wípé ibi tó wà yẹn kúrò bẹ̀. Àwọn mi rí wípé ojú ọ̀nà ní Yorùbá nation, ojú ọ̀nà ìmọ́lẹ̀ ni. Ẹni tó bá gba ibẹ̀ ó máa yẹ o. Ẹni tí ò bá gbójú ọ̀nà ìmọ́lẹ̀ yẹn, wàhálà ń bọ̀ o. Ọlọ́run fi ìran kan hàn ní last week nínú ìṣòro. Àwọn gúrùpù méjì wọ́n wà ní ìdúró. Wọ́n wá ní ibì kan wà tó pé ibi gíga, wọ́n fẹ́ gùn ibi gíga sà. Gúrùpù àkọ́kọ́ kò gbà fún àwọn eléyìí láti dé ibi gíga. Gúrùpù kejì náà láwọn ò ní gbà pé àwọn máa débi gíga yẹn, àjọ máa débẹ̀. Tẹ́ ẹ bá gbà, a máa síwájú yín. Wọ́n á bẹ̀rẹ̀ sí ja ìjà yẹn. Ìjà yẹn pọ̀ tí ò ṣe kékeré o. Ìjà yẹn wá di nǹkan tó yẹ kó fẹ́ dá ògo sílẹ̀. Tó jẹ́ pé wàhálà yẹn wà lọ tó. Ènìyàn kan wá ń bọ̀ láti ọ̀nà jíjìn sà. Ó ń pariwo orúgbó bọ̀. Ẹ má dúró wò. Orúgbó bọ̀. Orúgbó bọ̀ o. Ǹjẹ́ kí ó nawọ́ sókè báyìí ni? Ó lọ orúgbó bọ̀ ẹ̀rí. Ó nawọ́ bí Awólọ́wọ̀. Ẹ mọ̀ bí bàbá Awólọ́wọ̀ ṣe ṣe wá. Ó nawọ́ yẹn báyìí. Orúgbó bọ̀ o. Orúgbó bọ̀ o. Orúgbó bọ̀ o. Relocate síbi tó dára. Ó ti yé yín. Relocate síbi tí ọ̀nà wà. Yẹn ni pé àwọn tí ò sí nínú Yorùbá nation sì, kí wọ́n relocate síbi tí wọ́n ti máa rí ojú rere Ọlọ́run. Relocate yẹn ó ní pé àwọn tó ń jà yìí, ogun Nàìjíríà àti ọ̀rọ̀ Yorùbá nation ni. A máa débẹ̀ ẹ̀ ní débẹ̀. A máa débẹ̀ ẹ̀ ní débẹ̀. Ó ti yé yín. Ẹni tó bá ní ọgbọ́n gbogbo tí ẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún àwọn ìjọ. Ó ti yé yín sà. Bẹ́ẹ̀ ni. Wọ́n mú ìlú kúrò. Ẹni yẹn ń bá mi sọ̀rọ̀ wípé ta ló lè gbèjà Ọlọ́run? Kò sí o. Kò sí ẹ̀dá kan tó lè gbèjà Ọlọ́run. Kò sí. Àwọn kan wà wọ́n ní wọ́n gbèjà Ọlọ́run. Pé Ọlọ́run táwọn lẹ máa sìn. Ní san Ọlọ́run eléyìí. Ẹ̀mí yẹn dẹ̀ ń bá mi sọ̀rọ̀. Wọ́n wá bèrè wípé nígbà tí Ọlọ́run dá ayé àti ọ̀run. Ta ló wà ń bẹ̀? Ta ló wà ń bẹ̀ nínú gbogbo wọn? Ta ló lè sọ wípé Ọlọ́run fún òun rí Ọlọ́run lójúkorojú? Gbogbo wa ẹ̀mí la fi ń rìnrìn àjò pẹ̀lú ẹ̀. Àwọn tó bá súnmọ́ Ọlọ́run ló rí Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ lè rí lójúkorojú, àpọ̀ ìsí ẹ̀lẹ́ máa rí. Bẹ́ẹ̀ni. Á dẹ̀ máa bá yín sọ̀rọ̀. Tó bá súnmọ́ Ọlọ́run wà mọ̀ wípé ọ̀rẹ́ ló jẹ́. Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́. Òun ni ó fi mú ọmọ rẹ̀ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa, tó fi fún aráyé láti jà fún wa nínú ìwé Jòhánù 3:16. Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Mú ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti lọ jìyà fún wa. Ìyà tí Jésù Kristi jẹ fún wa lórí àgbélébùú kò yẹ ká wá dìde ọ̀tẹ̀ pẹ̀lú ẹ̀. Torí náà ìdájọ́ ń bọ̀ o. Ìdájọ́ ń bọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ìdájọ́ ń bọ̀, ìdájọ́ yẹn dẹ̀ máa le. Ìdájọ́ máa le sà pẹ̀lú àwọn tí wọ́n lòdì sí Kristi. Gẹ́gẹ́ bí nǹkan tó sọ fún mi. Torí pé ìjìyà Jésù Kristi fẹ́ kọ́kọ́ bèrè ìdájọ́ lórí wọn náà. Ó máa bèrè lọ́wọ́ orí kọ̀ọ̀kan
pé ó ní pẹ̀lú gbogbo ìyà tí mo jẹ fún yín, ṣé wọ́n dàbí pé bóyá wọ́n ń fírèmù ẹ̀ ni, pé bóyá wọ́n ń fírèmù ẹ̀ lójú àwọn ènìyàn kan pé Jésù ò jìyà, kò sí ẹnì kankan tó ń jẹ́ Jésù. Now lórí ọ̀rọ̀ Jésù Kristi yẹn, Olúwa ń bá mi sọ̀rọ̀ pé kò sí ẹni tó lè gbèjà Ọlọ́run. Ó ní ẹ fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ kó ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe ìfẹ́ ní wọn. Ọ̀dà mà bẹ́ẹ̀ ṣe ń tẹ̀síwájú, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé, ọ̀rọ̀ lẹ́yìn tí ń gbọ́ lẹ́nu bàbá màmá wa Prophetess Afọláṣadé Ọ̀ṣùntúndú. Ẹ wo ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọlọ́run gbàgbé, ó fi gbogbo ìgbà ó fi ké tantantan sí nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá ni wọ́n fi lọ sínú ìwé wòlíì Àìsáyà láti sọ ohun tí Ọlọ́run sọ. Màmá, ká tó bẹ̀rẹ̀ ètò, mo fẹ́ kí ẹ máa mú papọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ tó sì ń lọ bẹ́ẹ̀. Ẹ sọ àwọn ọ̀rọ̀ kan ṣáájú. Nínú àwọn ọ̀ràn tẹ́ ẹ sọ ni wípé ẹni ogun ńlá ṣì ń bọ̀. Èmi, mo fẹ́ kẹ́ ẹ kó pọ̀. Mo tún wá rántí wípé ní nǹkan bí February ọdún tá a wà yìí àbí January lẹ ti sọ ogun tí ó kojú àwọn ọmọ ológun Nàìjíríà, léyìí tí wọ́n ti kó sí láti bí oṣù mélòó sẹ́yìn. Ìsọtẹ́lẹ̀ yìí ó ti wá sí ìmúṣẹ. Ẹ wá ń sọ fún wa nísìn pé Olúwa sọ yìí pé kí Tinubu gbàgbé àtàwọn tó bá fẹ́ dìbò pé kò ní síbò 2027. Ẹ bá wa yànnà náà àwọn òdí tí ò fi ní sí ìbò ní ọdún 2027 pẹ̀lú, ẹ má bínú pé mo kó pọ̀, nínú ìran yín tẹ́ ẹ sọ pé ẹni Olúwa máa rán, Olúwa lòun á rán Jésù láti wá gbèjà ara Yorùbá. Donald Trump ti dìde báyìí, mo fẹ́ kẹ́ ẹ bá wa kó pọ̀. Ló ṣe jẹ́ Donald Trump láàrin gbogbo aláṣẹ tó wà lágbàáyé, ó ṣe wá jẹ́ ẹnìkan tó fẹ́ lágbára jù tí í ṣe Donald Trump ló dìde fún ìran gbogbo Nàìjíríà lápapọ̀. Praise the Lord. Hallelujah. Ní ìgbà tí Olúwa bá mi sọ̀rọ̀, orí ìdùbúlẹ̀ ni mo wà tí mo kàn gbọ́ ohùn yẹn rìnlẹ̀ dìdì, ẹ̀rù bá èmi náà. Ó ní lọ sínú ayé, lọ bá mi gba àwọn ọmọ Yorùbá kúrò lọ́wọ́ ikú ìpakúpa. Lójú ẹsẹ̀ kò tí ì pẹ́ tí mo gbóhùn yẹn, Jésù farahàn mí. Mo rí tó wọ aṣọ ológun, ó wà armed pẹ̀lú ìbọn, gbé ìbọn yẹn sórí ẹsẹ̀ rẹ̀. Bí mo ṣe rí, mi ì rí ojú ẹ̀, mo rí láti ibi òkè báyìí pẹ̀lú aṣọ ológun àti bàtà ológun tó wọ̀ ní mo rí. Ó wà níjókòó, wá wò lọ́ọ̀kan. Ẹ̀mí yẹn bá mi sọ̀rọ̀ wípé àkókò ti tó, mo fẹ́ lọ jà fáwọn ọmọ Yorùbá. Nígbà tó di ọjọ́ kejì, ó sọ fún mi pé òun máa pín Ògùn níyà. Ògùn, wọ́n máa tún kó Ògùn níyà. Ṣé mọ̀ pé màá pín Ògùn níyà tó sọ nígbà yẹn? Òun ni àwọn bíríìjì méjì tó já. Ní Lọ́kọ́jà. Bẹ́ẹ̀ni. Ó lóun máa pín Ògùn níyà. Òun á ya ìlú kan sí ìlú kan láti fi ṣẹ́ ogun fún àwọn ọmọ Yorùbá. Nígbà máa di ojújọ́ kẹta ìlọ́nà ní bíríìjì já. Mo ní bíríìjì já kẹ̀. Mo ní Ọlọ́run kì í sọ̀rọ̀ ẹ̀kọ́ má rí bẹ́ẹ̀. Àkókò ti tó, ogun ti bẹ̀rẹ̀ nìyẹn. Olúwa jọ̀ọ́ o, àtẹ̀ntàmù wọ́n jà gbogbo lọ. Ó dẹ̀ ká yẹn kúrò. Ó wá fi ara hàn mí ní ọjọ́ tó máa fara hàn mí yẹn, ọjọ́ Friday, òun ló fara hàn mí. Mo rí òótọ́ yẹn ní ojú afẹ́fẹ́ báyìí ló wà. Ojú afẹ́fẹ́ báyìí ló wà, ló ń bá mi sọ̀rọ̀. Ó ní bá mi sọ fún gbogbo àwọn ọmọ Síónì, ogun tí ẹ̀yin rí nì, tí ẹ bá ti kojú wẹ̀yìn, ẹ kì yóò rí mọ́ wọn. Nítorí pé àkókò tó tí ọmọ Síónì yóò lọ sí ìlú tó sàn fún wàrà àti fún yín. Mo fẹ́ mú yín dé ilẹ̀ lérí yín.
ìjàkadì tẹ́ ń jà yẹn ó bọ̀ wá tán torí pé àkókò tó ẹ ó dé ilẹ̀ ìlérí yín. Ṣẹ́rí tí mo gbọ́rọ̀ yẹn ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú gan. Àtọjọ́ yẹn gbogbo àdúrà tá a tẹ̀ ń gbà náà ni pé Olúwa mú wa délé ìlérí wa. Nígbà tó di ní èní ẹ̀mí Ọlọ́run fi hàn mí pé òun ti wà lórí ìrìn àjò ìṣẹ́gun láti gba ògo wa fún wa. Ìyẹn ni pé ògo Yorùbá Ọlọ́run ti wà lórí ìrìn àjò yẹn. Ṣé wá rí fìlà tí bàbá dé tó dé fìlà tí tàwọn Haúsá ó wọnú ayé lọ ni láti dá ògo wa padà fún wa. Èmi dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run gbogbo ìyà tá a ti ń jẹ bọ̀ òpin ti dé bá ìyà wa. A máa dé ilẹ̀ ìlérí yìí ní agbára Ọlọ́run. Ṣé wá rí ìran tí Ọlọ́run fi hàn mí lórí ọ̀rọ̀ Donald Trump? Mo gbọ́ yẹn láti ọ̀run. Ó ní Pásítọ̀ Fọláṣadé, èmi ó ràn Trump láti gbà yín kúrò lọ́wọ́ ogun Nàìjíríà yìí. Ó dárúkọ Trump yẹn gangan ni. Ṣé tí mo gbọ́ orúkọ mi mo tají padà mú ní Trump òkúrú mo ní Olúwa tó bá lè rí bẹ́ẹ̀ a máa dúpẹ́ o. Mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà fún Olúwa. Mo ní mo gbọ́ nǹkan àwọn kan sọ̀rọ̀ wípé tí Trump bá di wá sí Nàìjíríà a máa dẹrú padà ní o. Èmi Ọlọ́run sọ fún mi wípé mission Trump ó yàtọ̀ sí nǹkan tí àwọn èèyàn rò. Ó ní èrò òun Ọlọ́run yàtọ̀ sí tènìyàn, tènìyàn yàtọ̀ sí tòun. Ó wá sọ wípé ìmọ̀ ti Trump Ọlọ́run fúnra rẹ̀ ló rán níṣẹ́. Kì í ṣe pé Trump dìídì wá dìde o. Pé Ọlọ́run ló lọ gbé dìde torí pé Ọlọ́run fẹ́ lò ó gẹ́gẹ́ bí òun náà ṣe jẹ́ ẹni tó ní ìmọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Pé wo àwọn ènìyàn rẹ tí a ń fi orúkọ wọn pè mí, wọ́n ti ń pa wọ́n pakúpa, lọ gbà wọ́n. Trump ò wá sí Nàìjíríà nítorí àwọn nǹkan àlùmọ́nì wa. Ó wá láti wá gbèjà àwọn Kìrìsìtẹ́nì. Ó wá láti wá gbèjà àwọn Mùsùlùmí. Kì í ṣe pé torí Kìrìsìtẹ́nì nìkan o. Torí pé ó jẹ́ ẹni tó ní àánú lọ́lọ́run ṣe wọnú ẹ̀sà. Lọ́lọ́run ṣe fẹ́ lò ó fún orílẹ̀-èdè. Kì í wá ṣe orílẹ̀-èdè nìkan ló wá lọ mí o. Ó ní gbogbo orílẹ̀-èdè káàkiri òun fẹ́ lò ó fún. Gbogbo ibikíbi tí ìjì ti ń jà òun máa lò ó láti lọ máa dá ìjì yẹn dúró torí pé wòlíì ni. Ó ti yé yín sà pé ẹni ìpè gidi ni Trump. Pé ṣùgbọ́n ó ní ayé ò mọ̀ o, bẹ̀tẹ̀ Ọlọ́run mọ̀, fáwọn ọ̀run mọ̀ gan. Torí pé gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ ọ̀rọ̀ nípa Ọlọ́run. Ìrìn àjò tó dẹ̀ fẹ́ rìn wá sí Nàìjíríà yìí pé tó bá ja ìjà yẹn tán kọ́kọ́ sílẹ̀ ọkàn wa máa balẹ̀. Ìsinmi á wà. Àwọn ajẹgúdújẹrá yẹn á lọ. Wàhálà kan ò ní sí mọ́. Ṣùgbọ́n tí ó lè tì ní pé lẹ́yìn ìjagun ẹ̀ yìí o wọ́n pín Nàìjíríà. Yorùbá máa lọ lọ́tọ̀. Ìgbà yẹn ni Yorùbá tó ṣẹ̀ṣẹ̀ máa ní access láti wọnú ògùn. Torí pé lọ́wọ́lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ń jẹ nínú Nàìjíríà wọn ò rẹ́dì láti kúrò ń bẹ̀. Wọ́n rẹ́dì láti jókòó títí di 2027. Ìbá àpèyàn 6 péré tán fẹ́ jọba lé lórí ó tẹ́ wọn lọ́rùn. Ṣùgbọ́n Ọlọ́run tó dá ayé ó ní mo dá ènìyàn inú mi bàjẹ́ nínú Genesis orí 6. Torí pé gbogbo èrò inú ènìyàn ibi ni. Ó ṣe pàtàkì láti jẹ́ ká mọ̀ wípé wíwá Trump wá sí Nàìjíríà ó wá láti wá ṣẹ́gun gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán. Ó wá láti wá jà fún wa. Ó wá láti wá tú wa lẹ̀. Ó wá láti wá gbà wá. Ó wá láti jẹ́ pé kí gbogbo ìyà tó jẹ wá ìdópin. Torí pé
wọ́n sọ wípé wọ́n máa change Nàìjíríà sí regional. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ibi tó ń gbé lọ nìyẹn o. Pé ṣùgbọ́n kí n sọ fún wọn wípé kò lè lójútùú sà. Ipe kan má dábàá ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ní bí wọ́n tún gbé sí regional, àwọn ará bíyàn á máa tún sá sí wọn lábẹ́ sà. Àwọn náà ló máa pàṣẹ ń bẹ̀. Kò sí bí wọ́n ṣe lè gbé síbẹ̀ tó, wọ́n á yọ wọ́n lẹ́nu sáà ni. Pé àyàfi kí wọ́n gbọ́ ọ̀rọ̀ Olúwa, kí wọ́n pín. Bẹ́ẹ̀ ni sà. Pé kí wọ́n pín. Kí ìlú lè tùbà, kó bá lè túṣẹ. Ìpinnu tí wọ́n ní pé táwọn bá gbẹgba ọ̀nà yìí, ọ̀nà regional, pé nǹkan á rọlẹ̀. Wọ́n ní sáà mọ̀ wípé olójú kòkòrò ni àwọn tí wọ́n ń bá jagun. Kò sí nǹkan tẹ̀lé fún wọn nínú regional tó máa tẹ́ wọn lọ́rùn. Wọ́n tún máa wá bí olè lórùsà. Wọ́n á fẹ́ gbà wọ́n ní àgbà lọ́wọ́ mẹ́rin lálẹ́ ìlú. Pé ṣùgbọ́n ẹni tó líìdì ogun tó fi ń pa ènìyàn yìí, Olúwa ní kí n sọ fún pé tó bá lè jáwọ́ á dáa, torí pé àkókò ìṣubú wà níwájú ẹ̀. Àkókò ìṣubú wà níwájú ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, ó wà níwájú ẹ̀. Ọ̀dà mà, ní lọ́wọ́lọ́wọ́ yìí bí a ṣe ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn ń sáré kàbàkàbà nípa ọdún 2027 ìdìbò tó ń bọ̀ lọ́nà. A sì ti rí pé lóòótọ́ ó dàbí pé náà ní ìjọba wa tí wọ́n káràmásìkí jù ní ìsìn. Gbogbo wọn náà ti múra pé 2027 àwọn fẹ́ dìbà. Ẹ dákun, kí ni ìrètí ọdún oṣù 2027 àbọ̀dún 2027? Sẹ́rí 2027 gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe bá mi sọ̀rọ̀. Olúwa sọ fún mi pé kò sí ìdìbò ní 2027 sà. Ó ní àwọn kan wà lórí eré bí ìgbà tí ènìyàn ń gbá bọ́ọ̀lù lórí field. Wọ́n sẹ́ eré, èmi ni máa débẹ̀, èmi ni máa wọ ọbẹ̀, èmi ni máa débẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó fi tó àkókò bí wọ́n ṣe ń sá eré lọ, òjò ńlá yẹn dìde. Wọ́n ní gbogbo nǹkan tán fi ṣe bọ́ọ̀lù dẹ̀ wó lulẹ̀. Gbóná fẹ́ gbá bọ́ọ̀lù sísà. Ó ti parí. Ìjì máa jà. Ìjì yẹn á jà á le lórí àwọn tó ń ja ìjàkadì yẹn. Ṣùgbọ́n ẹ ká sọ fún àwọn wòlíì wa àti àwọn àfáà tí wọn ò rí nǹkan kan, àtàwọn wòlíì tí ò rí nǹkan kan, tí wọ́n ń gbàdúrà fún àwọn ènìyàn tí wọn ò sọ òtítọ́ fún wọn, kán má ṣe àṣedànù. Wọ́n má ṣàṣedànù. Bẹ́ẹ̀. Torí pé bí àwọn ènìyàn wọ̀nyí bá rí ìṣubú, wọ́n á béèrè lọ́wọ́ wòlíì, wọ́n á dẹ̀ béèrè lọ́wọ́ àfáà. Torí pé Olúwa lóhùn ó ní tòun ní ẹ̀san. Òun gbẹ̀san. Ó lóun máa gbẹ̀san. Ẹ̀san ké lójú ọ̀nà, ó ń ké tantan. Pé kò sí nǹkan kan. Ó ní torí pé wọ́n ní ìgbà tí èmi Olúwa ò wí, wọ́n sọ pé Olúwa wí pé. Bẹ́ẹ̀ni. Ìgbéni fún ẹni tọ́lọ́run ò fi rán tó ń jẹ. Pé wọn ò ní lọ kọ́ má jìyà. Wọ́n wá fi nǹkan kankan hàn mí, mo kàn rí pé níbi ọ̀tàn bíbà, ẹ wo bí gíláàsì yẹn. Bàbá wa kọ ọ̀rọ̀ kan gbàgàdà, ó kọ sí iwájú rẹ̀, ó pèsè ẹ̀ síbẹ̀, repent. Kí wọ́n repent. Bẹ́ẹ̀ ni, ó ní kí wọ́n repent. Mọ́mì, ẹ sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ọdún 2027. Gbogbo làkàkà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn kọ̀ọ̀kan, òun náà lórí 2027 yìí mà ní. Ìdí rèé tí wọ́n bóyá náà ni òfin jẹ́ kí wọ́n fẹ́ sọ pé kí Trump máa bọ̀. Àti wípé ǹjẹ́ kò sí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ àwọn ajínigbé àtẹnifà wọ̀nyí. Kí l'Ọlọ́run sọ nípa wọn? Ohun tí Olúwa sọ fún mi nípa àwọn ọ̀rọ̀ ajínigbé kankan yìí ni pé kí wọ́n pín Nàìjíríà ló lè jẹ́ solution. Kò sí solution kankan lórí ọ̀rọ̀ ajínigbé. Tí ajínigbé bá kúrò bí lẹ́nì tó bá sá lọ, tó bá máa tó ìjọ́ kẹta, ẹ máa rántí pé wọ́n máa padà wá nítorí pé wọ́n fi ọ̀rọ̀ wọn wé gẹ́gẹ́ bí ṣe mọ̀ pé ewúrẹ́ tó bá ń jalè. Bẹ́ẹ̀ni. Ẹ ti mọ̀ pé ó ń kó nǹkan.
bẹ́ẹ̀ni. oúnjẹ oríṣiríṣi ni ẹ ti lè ó ti lọ ó ti lọ. tó bá tún padà wá á bẹ́ẹ̀ni tún padà síbẹ̀ o bẹ́ẹ̀ni ó tún máa jẹ́ lọ ní o bẹ́ẹ̀ni tẹ bá tún wá pa ewúrẹ́ olówó ewúrẹ́ á tún bẹ̀rẹ̀ ogun o àfi ogún tó dé. bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn kò sí solution sà kò sí solution. kò sí ṣe rí wọ́n fi ìran hàn mí lórí bàbá Tinubu ok. ṣe rí bàbá yẹn dáa àbóyè yẹn bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n jọ ń ṣèjọba ló ń bàjọba wọn jẹ́ ó ti yé sí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀mí Ọlọ́run fi hàn mí wọ́n fi bàbá yẹn hàn mí gẹ́gẹ́ bí ẹni tí inú ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jọ ń ṣèjọba inú wọn ò mọ́ sà inú wọn ò mọ́. nǹkan táwọn máa jẹ làwọn jókòó tì pẹ̀lú bàbá wọ́n á máa sọ̀rọ̀ dídùn fún bàbá pé iṣẹ́ tẹ́ ẹ rán wa ti lọ ṣe o wọ́n á ṣe nǹkan kan ìmíì ni wọ́n lọ àwọn wá join àwọn apààyàn lábẹ́ bàbá torí owó yìí máa tán ó ní èrè kí ni fẹ́ níyan tó jèrè gbogbo ayé èyí tó sọ ẹ̀mí rẹ̀ nù náà ó rọrùn fúnra fún láti wọ̀wọ̀ abẹ́rẹ́ fún olówó láti bá bàbá jókòó ní ibùgbé ọ̀run Olúwa kó dáríjì. èèyàn máa ná owó náà máa tán ṣé owó tó máa fi ra nǹkan sí tó máa tán ìdátẹ́gùn ṣé nígbà tí olówó tó kú tán tí wọ́n wá gbé pósí ẹ̀ tí wọ́n sọ di gold tán gbé sínú yẹ̀pẹ̀ ṣé kò di yẹ̀pẹ̀ ni. yóò padà di yẹ̀pẹ̀ àwọn tó bá tẹ̀ jẹ́ kù. ṣé gbogbo gold àtowó tó níyẹn tán bá kó sínú yẹ̀pẹ̀ fún ṣé ó lè rí kankan kó lọ sọ́run. láyé kò sí. àwọn kan tẹ̀ lọ yọ pósí gold. wọ́n máa tún tà wọ́n á tún mú òkú yẹn wọ́n á yí dà sínú yẹ̀pẹ̀ pé kí ló lórí burúkú ẹ̀ bá Ọlọ́run kó ràn wá lọ́wọ́. àmín. Ọlọ́run tún ìlú wa ṣe o Ọlọ́run gba gbogbo Yorùbá yìí bó ṣe lóun lọ gbà fún wa ó gbà fún wa láìpẹ́ láì jìnnà. mọ́mì ẹ ṣeun ẹ kú ohùn ní àti àtàárọ̀ ẹ dákun kí ni ìrètí wa lórí ọ̀rọ̀ àwa Yorùbá ǹjẹ́ ìrètí wà pé kábí ilẹ̀ ìmúṣẹ wa báyìí pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí. èmi lè ní ìlóru mọ́jú mi ò sùn a sì ń gbàdúrà lórí ọ̀rọ̀ Yorùbá nǹkan tó lú adẹ́sì ń sọ fún ni pé òun máa mú wa délẹ̀ ìlérí yẹn sẹ́ ó làkàn sí ń wò bíi pé gbogbo nǹkan dojúrú oníka ní sùúrù ó lè máa débi tá à ń lọ wọ́n tún wá sọ fún mi lórí olóyè Sunday Igboho pé wọ́n máa pè káàkiri wọ́n máa pè kó wá ràn wọ́n lọ́wọ́ kó wá ràn wọ́n lọ́wọ́ kó wá ràn wọ́n lọ́wọ́ wọ́n ní tí wọn bá ti ṣí nǹkan tán fi bo ojú ẹ̀ kó má dà wọn lóhùn pé pàǹpẹ́ ni ṣe ti gbọ́ mi ó ti yé yín sà ó yé mi tí wọn bá ti ṣí kó má dà wọn lóhùn pé pàǹpẹ́ ni sà kò sí alágbára kan àfọlọ́run o ṣùgbọ́n Olúwa ní kí n sọ fún pé kó ní sùúrù orí adé òkè ń sun ìta ó ní ọmọ aládé ó sì máa padà wá sílé bàbá rẹ̀ wá jọba àsìkò ní òtítọ́ ní kó ní sùúrù pé kì í ṣe òwò àṣedànù rárá òwò àṣejèrè ni ká jèrè ẹ̀mí káwọn èèyàn ní ìsinmi ọkàn orí òwò yẹn àti pé ilẹ̀ Nàìjíríà fún bàbá ó sọ̀rọ̀ sá kò yí sí bàbá yẹn náà ti wo nǹkan tó lè ṣe lẹ́gbọ̀n ṣeéṣe ní o torí àwọn tó wà lábẹ́ wọn àtàwọn aláṣẹ tó wà bẹ́ẹ̀ láwọn ò gbà ṣe ti gbọ́ bàbá ti ń wá gbogbo ọ̀nà bó ṣe lè rin ìrìn àjò yẹn tó jẹ́ wípé at the end of the day a máa bọ́ sójú ọ̀nà yẹn ṣùgbọ́n Ọlọ́run ló fẹ́ ṣe bàbá ò ní pin o bẹ̀tẹ̀ Ọlọ́run lòun fẹ́ pin Ọlọ́run lòun dẹ̀ ti pin ṣé mo sọ fún yín ní nǹkan bí ọ̀sẹ̀ kan sí méjì no just a week olúwàfíìràn kan hàn mí nínú ìṣòro àṣẹṣe ìṣòro lọ mo kàn wà lórí ìjókòó ni wọ́n dẹ̀ sí mi lójú mo dẹ̀ rí bàbá àtọmọ wọ́n wọ polo lemon color
ṣòkòtò tán wọ̀ mi ò wọ́n bẹ̀t wọ́n lo kíní fìlà táwọn obìnrin máa ń dé yẹn kì í ṣe hat o tó máa ń ní dóńdó lókè. Táwọn máa fi àwọn tí ò bá tí ì ṣerun. O la méjèèjì dé o lemon colour ó ti yé yín. Oyè. Wọ́n wá ẹrí ojú ọ̀nà wọ́n wá fi nǹkan dí ọ̀nà wọ́n block ojú ọ̀nà wọ́n block ojú ọ̀nà gbogbo ojú ọ̀nà tó kù lọ́hùn ó jẹ́ òkùnkùn pé wọ́n block ojú ọ̀nà sí ibi táwa wà mo rí pé ìmọ́lẹ̀ mọ́ síbẹ̀ mo wá block bẹ̀ tí wọ́n dí ojú ọ̀nà yẹn àwọn méjèèjì ni wọ́n kó nǹkan dí ojú ọ̀nà mo wá béèrè mo ní Olúwa ta ni mo rí wọ́n ní bàbá àtọmọ kí ni wọ́n wá ṣe lójú ọ̀nà yìí wọ́n ní wọ́n pín ààlà fún Yorùbá country ó ti yé yín sí Yorùbá nation wọ́n fi ààlà sí ojú ọ̀nà láti pín ni o láti jẹ́ pé àwọn ogun tó fẹ́ wọlé yìí ò ní lè wọ ibẹ̀ pé àwọn ènìyàn ìkà wọ́n ti ń tíráì pé nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ kó gun wọlé èdè pé Ọlọ́run dẹ̀ ti ló block ojú ọ̀nà fún wọn pé kọ́ má lè rọ́nà wọlé so that gbogbo nǹkan tá à ń rò nínú ọ̀rọ̀ Yorùbá yóò di ìmúṣẹ pé àwa tá a wà ń bẹ̀ kò sẹ́nì kankan tó máa pẹ̀dé láàrin wa. Ó ti lè ní. Wọ́n ní ó wu bàbá láti pèsè fáwọn tó wà ń bẹ̀ ní òjẹ́ o. Àwọn ní wọ́n ní òjẹ́. wọ́n kàn máa ń gbogbo àwọn tó sọ̀rọ̀ tó ń ṣépè tó ń ṣe kò ń ṣẹ́jọ́ bàbá yẹn o. Ó ti yé yín. Olúwa sọ fún mi wípé kán máa fàdúrà ràn lọ́wọ́ ni èpè yẹn ò ran bàbá yẹn rárá kọ́lọ́run kó gba owó ẹ̀ kọ́lọ́run gba owó ẹ̀ ṣèyanu fúnlẹ̀ Yorùbá ní ká máa gbàdúrà rẹ̀. Kọ́lọ́run lò ó fún ògo ilẹ̀ Yorùbá yìí instead tí wọ́n fi ń sọ̀sọ̀ wọ́n fi ń lépè táwọn èèyàn fi ń pariwo tán fi Olúwa kó bá tẹ̀ gbé ohun èlò àyálò fún ògo ilẹ̀ Yorùbá yìí. Ṣé bóun ló lo ọkàn Donald Trump. Bẹ́ẹ̀ni. Kó lo ọkàn bàbá Tinubu kó lò ó fún ògo ilẹ̀ Yorùbá ṣé rí gbogbo èpè táwọn èèyàn ṣe kàn bá gbogbo nǹkan jẹ́ nìyà. Ó ń bàjẹ́ sí i. Instead nǹkan kan bàjẹ́ sí ni. Igi kan ò dẹ̀ àbí orí igi kan ò já wà dé. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ ẹ ṣépè fún orí igi kan àwọn igi rẹpẹtẹ tó wà lẹ́ẹ̀kan bóun náà ti fẹ́ káwọn yẹn ṣèṣò rere ogún àmà pọ̀ sí ni àdúrà kan sọ tí Olúwa ní kán máa gbà fún nìyẹn mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run máa lo bàbá yẹn Ọlọ́run máa lo ikú ò ní pa bàbá yẹn àrùn ò ní gbé bàbá yẹn dì títí tó máa fi wá mú ìlérí àti májẹ̀mú Ọlọ́run ṣẹ ní ilẹ̀ Yorùbá Ọlọ́run máa dá ẹ̀mí bàbá yẹn sí. Àwọn ogun tó wà lábẹ́ bàbá àti ìṣòro tó ń pín ní wọn bí abẹ́rẹ́ tí wọ́n jẹ́ kí bàbá yẹn mọ eléyìí tó fẹ́ ṣe Ọlọ́run á bá ògùn yẹn wí. Ẹ ṣeun. Ògo ilẹ̀ Yorùbá ògo náà ò ní kú. Ògo náà máa farahàn ní agbára Ọlọ́run. Olúwa fi ìran kan hàn mí tó ní ìsọ̀rọ̀ lé lórí ni. Ó kọ́ gàdàgbà síwájú ọ̀tá wa ó ní repent. Wọ́n kọ síbẹ̀ mo wá ń wọ́n mo ní repent. Pé ká sọ fún ọmọ Nàìjíríà àtọmọ Yorùbá ẹ jẹ́ ká yí padà. Nítorí pé nípa ìrònúpìwàdà ni Ọlọ́run ṣe máa tètè parí iṣẹ́ tá à ń ṣe yìí. Tá a bá ronúpìwàdà ó máa wù wá bẹ́ẹ̀ tí ò rí wa ní. Mátíù orí 4 ẹsẹ̀ 17 ó ní ẹ ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa wò wípé àkókò tá a wà yìí gan láti ilẹ̀ wá tẹ́lẹ̀ ní gbogbo Kìrìsìtẹ́nì wọ́n ti ń preach káàkiri tá à ń sọ̀rọ̀ Ọlọ́run káàkiri wípé àkókò kan ń bọ̀ àkókò wàhálà àkókò ìṣòro àkókò ẹkún àkókò ìbànújẹ́ ó ń bọ̀ wá tá a rí nínú ìwé Matthew 24
àkókò náà la wà yìí, èyí tá ń lò lọ́wọ́ yìí, àkókò náà la wà yìí tí Olúwa sọ wípé wọ́n máa béèrè lọ́wọ́ àwọn kan lórí ọ̀rọ̀ ikú Jésù. Ǹjẹ́ ikú Jésù jẹ́ ó so èso rere nínú ayé rẹ bí? Ǹjẹ́ ìwọ mọ Jésù bí? Torí tó bá mọ Ọlọ́run, wà á bẹ̀rù Ọlọ́run. Àwọn tí ò mọ Ọlọ́run ò bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Olúwa nìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Nínú ìwé Psalm 111 ni second to the last. Ìbẹ̀rù Olúwa nìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n àti ìmọ̀, ẹni mímọ́ òní òye. Ẹni tó yé bá yé ló máa bẹ̀rù Ọlọ́run. Ẹni tó yé bá yé kì í pààyàn. Ẹni tó yé bá yé kò ní ṣèbàjẹ́ sọ́mọnìkejì, ó máa dáríjì ọmọnìkejì ẹni. Ṣùgbọ́n gbà tí ò sí òye kankan, tó pé ohun ayé yìí nìkan ló wà nínú ọkàn wọn, wọn lè dáríjì ọmọnìkejì wọn. Ẹni tó yé bá yé tí Ọlọ́run ń bẹ nínú ayé, tó mọ̀ pé lóòótọ́ ló ń sin Ọlọ́run, kò ní kọjú ìbọn sí ọmọnìkejì rẹ̀. Kò dẹ̀ ní sọ wípé kóun mú àdá kóun bẹ̀rẹ̀ sí sá ọmọnìkejì wọn ní ẹ̀jẹ̀ tó ń bẹ lára rẹ̀ ló bẹ lára ọmọnìkejì yẹn. Òun ni Olúwa ṣe ń bèrè pé ẹ yí padà, nítorí ìjọba Ọlọ́run kù sílẹ̀ dé. Bí ìjọba Ọlọ́run bá ti dé, kò sí ẹnì kankan tó lè sọ wípé ẹ gbà mí o. Nígbà tí ìjọba rẹ̀ bá dé tó ṣe tán láti wá ṣèdájọ́, nígbà tó bá rí ẹnu ọ̀nà tó bá kànlẹ̀kùn kó ẹ ní sọ, ọkùnrin yẹn ò ní sọ wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sáré lọ sọ fún ìyàwó mi náà pé mo lálejò. Ìyá ò lè sọ fọ́mọ ẹ̀ pé jọ̀ọ́ mo fẹ́ èèyàn kan ló mú mi lọ, kò sí yẹn bẹ́ẹ̀ o. Tó bá ti kànlẹ̀kùn ó ti dé náà nìyẹn. Kò sí ẹ̀dá kan tó lè dá dúró. Àkókò ìdájọ́ ti tó. Ní àkókò tá a wà yìí, tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ tí o ṣe nínú ayé. Ṣé rí gbogbo àwọn èèyàn tó ń pààyàn yìí, àṣedọ̀lá wọn fi orílẹ̀ dọ̀la ni. Àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ nínú ayé, wọ́n ní àwọn bàbá ti jèso, eyín wọn kọ́ ọmọ. Gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀ yìí, wọ́n ṣe dà wọ́n mọ́ ní àbọ̀ wá bá ní o. Kò sí ní àbọ̀ wá bá ní. Mo gbàdúrà lórúkọ Jésù, ẹ̀gún búburú ò ní wù lórí wa. Lórúkọ Jésù, Ọlọ́run á dáwọ́ ibi dúró. Gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, Olúwa ní ká yí padà. Ìyípadà yẹn ni wípé ẹni tó gbà nǹkan má pààyàn. Ìrònúpìwàdà yẹn ni wípé ìwọ tó jẹ́ pé o mọ̀ ọmọnìkejì rẹ sí tó fẹ́ dáríjì, padà o. Dáríjì ọmọnìkejì rẹ nínú àwọn tó jẹ́ pé wọ́n ń korúkọ àwọn ènìyàn lọ bá àwọn tó ń pààyàn. Dáríjì ọmọ ẹ tó ṣẹ̀ ẹ́ yẹn, tó fi wá mórúkọ ẹ jáde wípé ẹ bá mi pa. Torí pé a ní láti máa rántí pé nígbà tí àkókò ìdájọ́ bá dé, olúkúlùkù, Bíbélì sọ fún wa 2 Corinthians 5:10. Ó ní gbogbo wa ni yóò dúró níwájú ìtẹ́ ìdájọ́. A ó fẹnu wa sọ gbogbo nǹkan tá a ṣe láyé. Ohunkóhun tí everybody bá ti ṣe, ó máa gbèrè. Kó tó kú, ó máa jèrè ẹ̀. Àwọn ọmọ náà wọ́n á jèrè ẹ̀. Lórúkọ Jésù, a ní jèrè ìbànújẹ́. A ní jèrè ibi. Lórúkọ Jésù yóò sì dára fún wa. Ó ní ká yí padà. Tá bá sọ̀rọ̀ wípé kéèyàn yí padà, ó jẹ́ nǹkan tó ní agbára níwájú Ọlọ́run. Torí pé tọ́lọ́run bá ń sọ̀rọ̀ fún yàn wípé yí padà, tó bá yí padà kúrò nínú àwọn iṣẹ́ ibi tó ń ṣe, ẹni tí ò yí padà kò ní pa òfin kẹwàá mọ́, kò ní pa òfin Ọlọ́run mọ́. Òfin tó sọ wípé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, o ò gbọ́dọ̀ jalè, o ò gbọ́dọ̀ tẹ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, o ò gbọ́dọ̀ sá eré ìwà ìkà sọ́mọnìkejì rẹ, o ò gbọ́dọ̀ ṣèké ọmọnìkejì rẹ, o ò gbọ́dọ̀ jẹ́rìí èké sí ọmọnìkejì rẹ. Ẹni tí ò rẹ́dì láti yí padà kò ràn yín o. A ní tí yín lẹ̀ sọ. Ọjọ́ kan ń bọ̀ o, tí ọdẹ máa pẹran, tí ò ní jẹ́ nǹkan kan níbẹ̀ o. Ó dẹ̀ máa dùn gan ni, torí pé ó máa fi kàbámọ̀ bọnu. Ó dùn mọ́ lẹ́mìí wípé òun wà nínú ẹ̀ṣẹ̀ tó lágbára, ṣùgbọ́n kò sí ẹni tó fẹ́ béèrè lọ́wọ́ òun. Ṣùgbọ́n kó máa rántí kí ẹlẹ́ṣẹ̀ kó rántí wípé ọjọ́ kan ń bọ̀ tí Ọlọ́run máa béèrè lọ́wọ́ gbogbo wa. Nígbà téèyàn bá sùn tí ò mọ nǹkan tí
kò mọ̀ gbà tóun sùn tóun jí bẹ́ẹ̀ kó máa mọ̀ wípé ẹlòmíì lè sùn kó má jí mọ́ bẹ́ẹ̀ nígbà tí Ọlọ́run bá bínú. Lórúkọ Jésù èmi àti yín àní bá wọn wọnú òkùnkùn ayé o. àmín Jésù. Lórúkọ Jésù Ọlọ́run á gbà wá là. Àmín. Nínú ìrìn àjò yìí náà tí à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí, ó ní à ń pè ní ìrònúpìwàdà, and that is what is repent. It means feel regret about all your wrongdoings. Àwọn iṣẹ́ búburú tá a ti ṣe kí ó máa kẹ́ẹ̀rí ọkàn máa jẹ́ wa pé kò yẹ kí n ṣe nǹkan yìí mọ́, ká má ṣe mọ́, ká yí padà, ká máa wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá wa, ká wá ìlọsíwájú àwọn tó kù nílẹ̀ Nàìjíríà, kán má kú torí àwọn náà sì lè padà sínú ilẹ̀ Yorùbá. Ká má bára wa jà, ká dáríjìra wa. Ìfẹ́ la nídìí báyìí. Tí ìfẹ́ bá ti wà, gbogbo nǹkan lọ síwájú. Ìgbà tí ò bá ti sífẹ̀ẹ́, òní Sátánì máa rẹ́rìn, á da gbogbo ẹ̀rú. Nígbà tó bá ti dàrú tán tó bọ́ síbòmíì, á da gbogbo ẹ̀rú. Á tún kúrò ńbẹ̀, á tún bọ́ síbòmíì, á da gbogbo ẹ̀rú. Nígbà tí gbogbo ẹ̀ bá wá dàrú, ta ló lè tó? Ọlọ́run. Gbogbo wa ní Nàìjíríà yìí tá a yìí wá sí, torí a mọ̀ wípé a ní pẹ́ délẹ̀ Yorùbá. Ní àkókò tá a dẹ̀ wá, ẹ jẹ́ ká fi ìfẹ́ bá ara wa rìnrìn àjò. Àwọn tá a rò wípé wọ́n lè bá wa ṣe ní Yorùbá gan, tó bá yá nínú ìfẹ́, àwọn náà á padà sínú ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ láàrin ara wa wípé tí a bá ronú pìwàdà, Ọlọ́run máa ró wa lágbára ká máa fi débi tá à ń lọ. Kí a dẹ̀ máa dáríjìra wa. Tí ìbínú, ìjà, àrankán, tẹ̀mbẹ̀lẹ̀kun, àìníṣọ̀kan tí ò bá sí nínú ọkàn wa, ìgbà yẹn l'Ọlọ́run máa ràn wá lọ́wọ́ o. Ṣùgbọ́n ní ibi tí rúdurùdu bá wà, tí ò bá sífẹ̀ẹ́, tí ìmọ́lẹ̀ ò sí ńbẹ̀, Ọlọ́run kì í dúró ńbẹ̀ o. Mo gbàdúrà fún wa, gbogbo ẹ̀mí èṣù, àwọn ẹ̀mí rúdurùdu, Ọlọ́run á lè jáde. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ sọ fún mi pé ẹ jẹ́ ká ní ẹ̀mí ìkíyèsára nínú ilẹ̀ Yorùbá, even gan nínú Nàìjíríà yìí. Á fi ìran hàn mí wípé wọ́n tún lọ gbé ẹbọ láti pàṣẹ àwọn tó pààyàn, láti da gbogbo àwọn leaders tó wà nínú ilẹ̀ Yorùbá rú. Ṣé ń gbọ́ mi sí? Wọ́n má gbọ́rọ̀ ara wọn yé. Àìní gbọ́rọ̀ ara ẹni yé báyìí, k'Ọlọ́run kó mú kúrò láàrin wa. Tí a bá lè yí padà, tí a gbàdúrà s'Ọlọ́run kó bá gbogbo àfọ̀ṣẹ, gbogbo ògùn búburú tán bá ṣe lórí ẹnìkọ̀ọ̀kan, Ọlọ́run kó bá wa bà á jẹ́. Tó bá ti bàjẹ́, tí ìfẹ́ Ọlọ́run bá wọnú ọkàn wa, Ọlọ́run á gbèjà wa. Lórúkọ Jésù yóò dára fún wa. Praise the Lord. Ó ní stop illegal action in turning justice upside down. Àwọn nǹkan tí ò yẹ ká ṣe, àwọn àṣẹ burúkú, àṣẹ wípé ká mú òfin, ká mójú òfin, ká dà délẹ̀ báyìí. Kò sófin mọ́ o. Ká wá fi irọ́ sídìí òfin. Irọ́, ká máa fi ṣòfin. Ká fi irọ́ rọ́pò òfin. Ká wá mú ojú òfin, ká dà délẹ̀. Ṣé kí wọ́n sọ wípé òfin là ń tẹ̀lé nílùú Nàìjíríà? Kò sófin mọ́ o. Kí àwọn adájọ́ wa kí wọ́n yí padà o. Nítorí pé ipò tí Ọlọ́run fi ẹnì kọ̀ọ̀kan sí, ó lóun fi wọ́n sí ipò. Ó ní ṣùgbọ́n wọn ò bẹ̀rù ohun Ọlọ́run tó ń fi wọ́n sípò mọ́. Wọ́n dẹ̀ mọ̀ wípé bí ìdájọ́ ṣe wà láyé ni ìdájọ́ yẹn wà lọ́run. Àwọn tó ń dá ẹjọ́ ti ọ̀run, àwọn náà ń dúró dè wọ́n wípé kí wọ́n wá gba èrè iṣẹ́ wọn. Nígbà tí àkókò bá tó, tí wọ́n jáwọ́ nínú láti máa dorí òfin kodò, ká má fi irọ́, ká má fi bo òtítọ́ mọ́lẹ̀, ká má dẹ̀ fi ìyà jẹ àwọn aláìní àtàláìṣẹ̀. Ṣé wo nínú ìwé Isaiah chapter 21 yẹn, tabaka tó sọ pé wo ìlú náà, ìlú tó dáa, ìlú aládùn, ìlú tó kún fún wàrà tí fún oyin ní Nàìjíríà tẹ́lẹ̀, ṣùgbọ́n omi nìkan la rí nínú ẹ̀. Kò sí nǹkan kan nílùú Nàìjíríà mọ́, gbogbo ẹ̀ ti tán. Nítorí kíni? Nítorí irọ́. Torí ẹni tó fẹ́ kó owó láti ilẹ̀ Nàìjíríà lọ sí ìlú òkè òkun, irọ́ ló máa fi kó.
ẹni tó fẹ́ kó gbogbo owó Nàìjíríà tó fẹ́ sọ di tiẹ̀ irọ́ ló fẹ́ fi kó. Ọ̀gá tó fẹ́ jókòó lórí àlééfà tó struggle pé àní mo gbọ́dọ̀ débẹ̀, nínú irọ́ ló fi máa débẹ̀ o, torí pé á ní nǹkan kan tó máa fi tì í kó tó débẹ̀. Ó mọ̀ wípé òun ní nǹkan kan tó ń fẹ́ kó ń bẹ̀ kóun tó fi túláàsì wọbẹ̀. Tí a ò bá fi òtítọ́ ṣe gbogbo nǹkan, ó ṣeéṣe kí nǹkan yẹn má gùn ún. Torí náà ìlú wa sọ pé irú wa ògìrì wa ní ìlú Nàìjíríà. Ẹ jẹ́ kó lúkúlùkù lọ ṣe tiẹ̀, torí pé Olúwa sọ fún mi pé mo fẹ́ sọ fún ẹ o, ó ní ènìyàn kan ṣoṣo, ẹnìkan, ó ní kò lè darí Nàìjíríà. Nítorí pé ìlú ìbísí, ìrẹ̀sí, èrò tí ipá ẹnìkan kò lè kà ní. Torí pé àwọn tó ń bẹ ní abẹ́ rẹ̀ ti pọ̀ jù. Olè, alájẹmúrá, àwọn oníṣekúṣe, àwọn ìkà ni wọ́n wà ní abẹ́ ẹ̀. So kò sí bí èèyàn kan tó ṣe tẹ́rí iṣẹ́ ìdí wọn. Torí náà wọ́n yí padà. Lórúkọ Jésù yóò dára fún wa. Wọ́n ní Nàìjíríà olóṣèlú brought change to us, but there is no sign of change in returns. They change from good to bad. Olúwa wa ní kó wá tó ṣéǹjì padà. Kó ṣéǹjì kúrò nínú báàdì yẹn, kí wọ́n padà sínú rere, kí wọ́n bá lè rí rere. Torí pé ìgbẹ̀yìn onírọ́, at the end of the day, 2027 yẹn pé kò mú èrè kankan wá. Èso rere ò sí ńbẹ̀. Lórúkọ Jésù, Olúwa gbàdúrà fún wa. Àmín. According to the Bible, repentance involves a change of mind about sin. Torí ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀, a gbọ́dọ̀ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn. Tá a bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn, gbogbo tá a lé ó máa bọ́ sí fún wa. Lórúkọ Jésù yóò dára fún èmi àti yín o. Níbi ò ní ṣẹlẹ̀ sí wa, yóò sì dára fún wa. Remember the story of Joseph and his brothers. How they planned to kill Joseph because of his dream. Because of his dream. There are many people that because of his dream, they have planned in order to kill him. About the progress of Nigeria, many people have seen that there is glory in Nigeria. But because of their sin, they have used the glory. They have turned it upside down because of their sin. So now, we need to come back to God. Because it's God that owns the glory. If we don't pray, the glory that have been deposited inside the ground can never be uprooted again. So we have to change. Tá a bá change, Ọlọ́run ló ní tolúwa nílé àti ẹ̀kún rẹ̀, ayé àtàwọn tó tẹ̀lé sínú rẹ̀. Nígbà tí a bá bẹ̀rù Ọlọ́run, ògo tó ti wà, ògo Nàìjíríà, mo pé Olúwa sọ pé kò tiẹ̀ sí nǹkan kan fún Nàìjíríà mọ̀ kò sí. Kí wọ́n wá change kó òun wọ̀ wọ́n ní aṣọ ní ilẹ̀ Yorùbá. Olóòfẹ́ wọn yóò lórúkọ Jésù yóò dára fún wa. Ọkàn wa á balẹ̀. Ìyanu á ṣẹlẹ̀. So láti parí ohun gbogbo, ó ní there is nothing that does the spirit like sin. You cannot be in sin and be a dreamer. Torí pé èèyàn máa lálàá rí ìran ọ̀la. Ìran ọ̀la èèyàn sì wà nínú ẹ̀ṣẹ̀. Kò kúrò nínú ẹ̀ṣẹ̀ yẹn, ìran yẹn ò lè ṣe sà. Torí pé tó wà nínú ẹ̀ṣẹ̀ tó lóun lálàá. Àlá ọ̀la tó ń lá yẹn, ṣíṣe kó má tiẹ̀, ó kàn rí lásán ni kò lè débẹ̀. Àfihàn fírí. Àfihàn fírí ni. Pé ǹjẹ́ bóyá tó bá yí padà, gbogbo nǹkan tí mò ń fi hàn ẹ́ yìí, ibi tó fẹ́ dà, ibi tó máa dé lọ́la ni, ibi tó máa dé lọ́la ni. Ṣùgbọ́n torí pé ìwà ẹ̀ṣẹ̀ tó sì wà nínú ẹ̀ yẹn kò rẹ́dí láti change kúrò nínú rẹ̀. Ó dẹ̀ máa bí Ọlọ́run nínú. Ọlọ́run ló lògo. Ó ní bí àwọn ọmọ yín bá lè yí padà sí mi tí wọ́n bá ṣe ìfẹ́ mi, ó ní wọ́n ó jèrè ilẹ̀ náà. Ṣùgbọ́n nígbà tá ò bá yí padà, bó ló ṣe fẹ́ jèrè ilẹ̀ yẹn? Lórúkọ Jésù yóò dára fún wa. Àmín o. Àmín. Pẹ̀lú jù yìí lọ. Àmín. So, ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu màmá wa prophetess Àfọláṣadé Ọ̀ṣuntólú. Màmá ti mú wa lọ nínú ìrìn àjò ẹ̀mí.
pẹ̀lú gbogbo àwọn àsọtẹ́lẹ̀ ohun tí Olúwa wí àti ohun tí Ọlọ́run ń béèrè lọ́dọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń rí yìí, ẹ láǹfààní àti pè wọ́n nígbàkigbà láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n gbàdúrà fún wa. Pàápàá jùlọ màmá ṣe tẹ̀síwájú nínú àwọn ìṣòro àti àdúrà àkànṣe fún gbogbo ènìyàn pátápátá. Ẹ lè pè wọ́n kí wọ́n gbàdúrà fún yín. Ó sì dá mi lójú pé Ọlọ́run wọn kò ní ṣe é tìwátì lágbára lọ́wọ́ Ọlọ́run. Ayọ̀ la fi ṣe ọdún lórúkọ Jésù. Títí ìgbà míì tẹ́ ti ní àǹfààní àti máa bá wọn pàdé. Àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo wa. Ó dàbọ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní ẹgbẹ́ ìjẹ́ Jésù. Àmín. Ẹ̀mí àwọn wòlíì a dúpẹ́ lọ́wọ́ yín. Olùgbọ̀pẹ̀ wa. Àmín. Bàbá àti sọ̀rọ̀ náà jáde nílé ní Ọlọ́run ọ̀rọ̀. A bẹ̀bẹ̀ fún àtúnṣe nílùú Nàìjíríà àti kọjá lọ sílẹ̀ Yorùbá. Olúwa má jà rí ìdíwọ́ kankan Àmín mọ́. Jésù. Gbogbo àwọn olórí wa, àwọn tó já síwájú wa nínú ilẹ̀ Yorùbá, Olúwa bá dẹ́mi wọn sí. Àmín. Ní àkókò ìgbà tí ògo ilẹ̀ Yorùbá máa búyọ, má jà wọ ẹnìkan kan tì láàrin wọn. Àmín. Àwa náà nìyí àti gbogbo àwọn ènìyàn wa tó kù, Olúwa bá wa dẹ́mi wọn sí. Àmín Jésù. Nígbà tí àkókò ògo náà máa tó, fún wa lórí ọ̀fẹ́ láti dé ilẹ̀ tó sàn fún àrà àti fún oyin. Jẹ́ ká dé ilẹ̀ Síónì náà láyọ̀. Lórúkọ Jésù gba ògo ilẹ̀ Yorùbá fún wa. Jẹ́ ká rí àánú gbà. Nínú ìrìn àjò wa nínú ọdún yìí, a tún ti ń wọdún náà lọ. Olúwa má jà sọ̀fọ̀ nínú ọdún o. Àmín o. Má jà rí bànújẹ́ nínú ọdún o. Àmín. Ọlọ́run, ohun tó mú kéèyàn gbóúnjẹ dání kó má lè jẹ, má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Àmín Jésù. Bí ogun náà bá ń bọ̀, Olúwa bá dáwọ́ ẹ̀ dúró. Àmín. Jẹ́ ká sọdún yìí láyọ̀ o. Àmín. Ká padà lè wá yìn ọ́. Àmín. Ká lè wá gbé ọ̀gá. Gbogbo kó jẹ́ ti Ọlọ́run. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. A ti bẹ̀rẹ̀ ìṣòro láti June. A dẹ̀ máa parí ẹ̀ ní 31st December. Bẹ́ẹ̀ la ṣe ń gbàdúrà wípé kí gbogbo búburú tó ń bẹ ní ilẹ̀ Nàìjíríà, Ọlọ́run bá wa gbà kúrò, kó wá gba ilẹ̀ Yorùbá fún wa. Tó pé tí ó bá rọ̀ wọ́n lára, tó bá rọ̀ wọ́n lára nílẹ̀ Nàìjíríà, ìdùnnú ló máa jẹ́ wípé wọ́n pín Nàìjíríà náà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́. Tí àwa tá a wà nílẹ̀ Yorùbá tá a máa ní ìsinmi. Ọlọ́run fúnra rẹ̀ dẹ̀ ti bẹ̀rẹ̀ sí dá, ó ti ń fi ìdáàbò ọ̀nà, ó ti fi ìdáàbò ọ̀nà fúnra rẹ̀, ó ti fi sójú ọ̀nà wípé kí ibi má wọlé tọ̀ wá. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bó ṣe máa rí nìyẹn. Àmín. Ààbò Ọlọ́run yóò bò wá o. Àmín. Yóò dára fún gbogbo wa o. Àmín. A ò ní sọ lẹ́nu o. Àmín. A ní sọmọ nù. Àmín. A ní ṣàyà nù. Àmín. A ní sọkọ nù. Àmín. Àlàáfíà Ọlọ́run la máa fi parí ọdún yìí. Àmín. Ọdún tó ń bọ̀ tá a fẹ́ wọ̀ yìí, Ọlọ́run á gba ògo fún wa. Àmín. Àjíǹde àti ìyè yóò gba ẹ̀tọ́ wa fún wa. Àmín. Ẹ má jẹ́ ká sùn lọ. Ẹ má jẹ́ ká padà sẹ́yìn. Ẹ má sọ wípé ó ti rẹ̀ yín. Ẹ má sọ pé ó sùn yín. Ìrìn àjò àìmọye ọdún, ọjọ́ kan ló ń bọ̀ wá fún ìmúṣẹ. Tí a bá lè dúró pẹ̀lú Ọlọ́run, a máa rí èrè ilẹ̀ náà jẹ. Àmín. Jésù Olúwa wa. Àmín.